الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. عليك تدعو الله ọba tí gbogbo àwọn pẹ́ tọ́ sí ìkẹ́ Ọlọ́run bá Ọlọ́run kó máa bá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam al-mab'uthu rahmatan wa hidayatan lil alamin. Àbí Ọlọ́run bá tí ọlá rẹ̀ ga jùlọ kó wá sí àlékún ìkẹ́ Nábì wa Muhammad àti àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n pèpè lọ sórí hidayah náà títí di ọ̀la tí Allah ní nílò ìsẹ̀mí ọmọ èèyàn mọ́. Gẹ́gẹ́ bí ó sì jẹ́ wípé nínú hálíkọ̀ Ramadan níyà wa ìjókòó hálíkọ̀ ìbánisọ̀rọ̀ ìrànlẹ́ ẹni létí fún Ramadan ti ọdún 1445 èyí tí ó ṣe dédé 2024. À ń ṣe àlàyé nípa àwọn fawaidu wal ahkam wal hikma fi qasasil Qur'an, àwọn ọgbọ́n àti àwọn àǹfààní èyí tó sódó sínú àwọn ìtàn láti inú al-Qur'an Karim. Eléyìí ni ọjọ́ kẹfà, so èyàn túmọ̀ sí pé yìí ni ìjókòó ẹlẹ́ẹ̀kẹfà nínú fawaidu wal hikma min qasasil Qur'an Karim. A ti sọ ìtàn ẹlẹ́ẹ̀kẹrin, so ní tí a parí ẹ̀ náà ní àná bi'idhnillah ó yẹ kí a tẹ̀wájú nínú ìtàn ẹlẹ́ẹ̀karùn-ún. Ṣùgbọ́n yóò wù mí púpọ̀ kí ó jẹ́ pé ìjókòó tòní bi'idhnillahi ta'ala a fi ṣera wa láǹfààní kan. Ìjókòó tòní a fi ṣera wa ní àǹfààní, alhamdulillah pé àǹfààní tá a fẹ́ rí lára sábàbù ìjókòó tàbí kí n sọ wípé lára àwọn tí a ń jẹ láǹfààní nínú àwọn ìtàn èyí tí a ń sọ náà al-Qur'an Karim ni. Ṣùgbọ́n kí ni tá a fẹ́ fi ṣe wá láǹfààní tá a sì rí pé bùkátà sí ìsọ̀rọ̀ yàjòyàjò lórí rẹ̀. Òun náà ni ọ̀rọ̀ kan èyí tèmi sẹ́ẹ̀rì, ó ṣe é ṣe kó tọ́jọ́ méjì mẹ́ta tí ọ̀rọ̀ náà ti ń jáde, ṣùgbọ́n èmi sẹ́ẹ̀rì báyìí ni mo wá wò pé ká sọ̀rọ̀ lórí rẹ̀ kíbi tá a bá ìtàn dé bi'idhnillah á tẹ̀wájú ní orí rẹ̀ ní ọ̀la ní tí ó mọ̀ jẹ́ ìtàn ilẹ̀ karùn-ún nínú àwọn ìtàn láti inú al-Qur'an. Agbọ́nyin tá a fẹ́ yà sí náà ó ní í ṣe pẹ̀lú ìtàn bẹ́ẹ̀ nínú àwọn tó jẹ́ sí wípé àbùkátà sí jù lọ ni ní ìtawà ti ṣàlàyé rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní orí rédíò àti sọ bákan náà sì wà lórí YouTube channel wa Darul Arqam Media Productions. Ó wà lórí rẹ̀ tó jẹ́ wípé a ti ṣàlàyé nípa irú nǹkan báyìí. Kí ni nǹkan tá a rí? Kí sì ni èsì tá a bùkátà láti ṣàlàyé lórí rẹ̀? Èmi rí pé ìkan nínú àwọn adarí láti Markaz tàbí tá a lè pè ní olórí ilé kéwúnà tí wọ́n ń pè ní Shaykh Habeebullah lórí agbọ́ nínú àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ ní tí ò tí ì pẹ́ púpọ̀. So bẹ́mi ti ń rí báyìí ó lè jẹ́ sí pé láàrin ọjọ́ méjì mẹ́ta ni wọ́n ti rí náà. Wọ́n sọ bí wọ́n fi ń tó mi létí wípé ìjọ tí ààwẹ̀ ti bẹ̀rẹ̀ ni ó súnmọ́ kí wọ́n ti sọ̀rọ̀ náà, wallahu a'lam. Kí ni táwa gbọ́? Òun náà ni pé wọ́n ní Rasulullah sallallahu alaihi wasallam àti àfáwà Abubakr as-Siddiq radiyallahu ta'ala anhu, ìyẹn àfáwà Abdullah bin Abi Quhafa tàbí ká sọ wípé Abdullah bin Uthman Abi Quhafa, bàbá wọn náà pè ní Uthman, ṣùgbọ́n kúníyà ó kọ tó yí ó gbajúgbajà pẹ̀lú bàbá wọn òun náà ni Abu Quhafa. Tó ti yé báyìí ó kọ àfáwà Abubakr as-Siddiq gangan ní Abdullah. Tí ó ní àwọn nǹkan tó yẹ ká mà ní, torí pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíràn lè bi léèrè pé tààgà ni wọ́n ń pè ní Abubakr gan, kí lórúkọ rẹ̀? Ó sì nídìí tí wọ́n fi ń pè wọ́n ní Abubakr, bákan náà ó sì nídìí tí wọ́n fi ń pè wọ́n ní as-Siddiq. Tó ti yé ilé náà gbọ́ àwọn ọ̀tá ti sọ nínú àwọn wáàsí nínú àwọn ìtàn táwọn sọ ní orí rédíò àti sí orí social media ni. Wọ́n ní nígbà tí Rasulullah sallallahu alaihi wasallam tí àwọn àti Abubakr as-Siddiq wà nínú Ghaar Thawr, tó ti yé wọ́n ní kì í ṣe Abubakr as-Siddiq òun ló wà pẹ̀lú Rasulullah nínú Ghaar Thawr, tó ti yé
wọ́n ní kì í sọ nínú suratu Tawbah àyà 40 tààlà sọ pé nígbàtí Abubakar tí Rasulullah sallallahu alaihi wasallam tó àti Abubakar sápamọ́ sínú Ghaar Thawr. Abubakar tí wọ́n ń bẹ̀rù nígbàtí àwọn Quraysh tí ń dọdẹ ẹ̀mí wọn tí wọ́n ṣe kíni tí wọ́n dé Ghaar Thawr yìí wọ́n wá ń wọnú rẹ̀ tó ti àwọn apákanú àwọn onítàn gẹ́gẹ́ bí àfáwà Muhammad al-Mujaddid Shaykh al-Islam Muhammad bin Abdul Wahhab radiyallahu rahimahullahu ta'ala gẹ́gẹ́ bá ti mọ̀ pé àfó ní àkídà ni wọ́n ṣùgbọ́n àfá àkọtíra tí wọ́n pè ní Mukhtasaru Sirati Rasulillah tó ti nínú sírọ̀ wọn yìí àfá ṣàlàyé wípé aláǹtakùn ó takùn dé ojú Ghaar Thawr yìí kò jẹ́ kí ọkàn àwọn Quraysh lè ṣí lọ síbi pé bóyá èèyàn ti lè wà ń bẹ̀. Abubakar ní tán bá lè gbójú sókè ní tẹ́nìkan bá lè gbójú wo ìsàlẹ̀ tó wá bí ẹsẹ̀ rẹ̀ bá yóò sì ra wọn. Abubakar wá ń bẹ̀rù Rasulullah sallallahu alaihi wasallam wá sọ pé nígbà tó lọ́ mú wa pé wa idh qala li sahibihi la tahzan inna Allaha ma'ana. Ìgbà tí ń sọ fún ẹnìkejì rẹ̀ wípé la tahzan mọ́mìkan la tahzan mọ́pàáyà inna Allaha ma'ana dájúdájú Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wa. Wọ́n wá ní Shaykh Habeebullah ibn Abdillah al-Ilori wọ́n sọ wípé kìí ṣe Abubakar as-Siddiq àwọn ni wọ́n ń bẹ pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam fi dhalika al-yawm. Wọ́n ní kìí sáwọn eléyìí ọ̀rọ̀ tó pani lẹ́rìn púpọ̀ ni wọ́n fi máa ń sọ fún wa wípé tá bá fojú tó kéré mú ìtàn tó bá di àsìkò kan ètò wà padà di tí yóò máa jẹ́ sábàb tí ó máa jẹ́ kéèyàn máa là kúrò níbi ìrújú. Ìtàn yóò padà jẹ́ sábàb nínú tí ó máa làyàn kúrò níbi ìrújú torí pé lè nípìlẹ̀ sí ni. Ìtàn ni máa ń dáyàn padà ẹni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ayat tí wọ́n bá ń túnú Al-Qur'an láwọn onífẹ̀ẹ́ inú tó bá ń tú ẹ̀rí wípé sábàbù nùsùlù àyà yẹn ni máa ń dá wa padà tí ó yẹ ká mọ̀ wípé irọ́ lélẹ̀. Ọlọ́nà sì sọ yípo tó bá ti tásìkò ká wọn kó padà máa lo ìsẹ̀mí lórí ilẹ̀ tó jẹ́ sí pé wọ́n máa tún Kùránì pẹ̀lú ìfẹ́ inú wọn ibtigha al-fitna wa ibtigha ta'wilihi wa ma ya'lamu ta'wilahu illa Allah. Ìdí tó fẹ́ máa fi ṣẹlẹ̀ ni wípé wọ́n fẹ́ máa fi dá wàhálà lẹ̀ sáàrin umma wọ́n fẹ́ máa mú ìtumọ̀ wá fún àwọn àyátì Kùránì yẹn tí ó máa bá fẹ́ nú wọn mu tó ti yé báyìí. So ṣùgbọ́n kí lè má bá wá ṣẹlẹ̀ ìtàn ní wà máa dá padà pèsè aráyà tẹ́ mú wáyé ìtàn bí tàn ti lọ ní ìtàn ló jẹ́ ká mọ̀ wípé ìtẹ́ lò fún yẹ o kìí sí kíni kìí sí tó yẹ kẹ́ lò fún. Lọ́dọ̀ àwọn àfà oní usulu tafsir wọ́n máa ń sọ wípé àyà Qur'an tó ti yé báyìí ja'at mutawatiran tó ti àyà Qur'an wá ní mutawatir yáni àwọn adadu kathir mina sahaba àwọn ni wọ́n gbà wá tó ti yé báyìí àbùkátà kásẹ̀ mọ̀ pé sahihu láyà ní àbí da'ifu tí n kò bá sí làákẹ́yàn nínú Qur'an àbùkátà rẹ̀ láàkín in tá àbùkátà sí o náà ní kíni o náà ní thubutu dalalatihi ala al-hukmi kí mo pé thubutu dalalatihi ala al-hukmi pé ibi tẹ́ ẹ lọ áyà yìí fún ṣébi tálà ò gbà lérò ká lù fún nìyẹn ibi tẹ́ ẹ lọ áyà yìí sí ṣébi tí Rasulullah sallallahu alaihi wasallam ṣébi tó gbà lérò ká lù sí nìyẹn tó ti yé ṣùgbọ́n hadith tó ti yé hadith da'ifu wà hadith mawdu'u wà tó ti yé so yíò ló yẹ kó nǹkan méjì ló ń bùkátà sí tó ti bẹ̀ thubutu ha'ani nàbí ṣé lóòótọ́ lá nàbí sọ alhamdulillah tàbá ti wá kọ̀nfàmù pa nàbí sọ nǹkan yẹn á sì wá máa pé thubutu dalalatihi ala al-kini ala al-hukmi ń tẹ́ lò fún yẹn o ṣé bẹ́ẹ̀ ni ṣẹ̀rí àti fẹ́ ká lò ṣé túmọ̀ tí ẹgbàlérò náà ni ṣẹ̀rí àná ṣe kíni ló gbàlérò pẹ̀lú ẹ̀ lẹ́yìn gbàtà bá ti mọ̀ pàdísì lálàáfíà tànàbí sọ ṣe wá rí tí àfá wa sọ yìí ọlọ́pàá wa sí dáadáa fún wọn wọ́n bùkátà sàlàyé wọ́n sì fẹ́ jẹ́ kí ìrújú títí ń bẹ pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn bíi tí wọ́n bá wọn kí ìrújú yẹn kú òfin wọn lọ́lọ́run fi gbẹnu wọn sọ ohun kan tán sọ yìí táwọn bá wọn sọnù tó ti yé àwọn abẹ́lọ́ pé nínú àwọn ọ̀rọ̀ tá a bá sọ kálẹ̀ ojú ó jẹ́ ìdáyà fún wọn àtàwọn àtẹ̀yàn bíi tí wọn náà bẹ́ẹ̀ tábà lọ sórí channel mi AL-GHURABAA Media Productions àti sọ ilé lórí rédíò gẹ́gẹ́ bí ìtàn tó yẹ pé takọ́sùsù wà nìyẹn lórí rédíò ibi tá a múnà agbanibi tá a máa ń sọ̀rọ̀ lé lórí ìtàn
òun náà lórí ìtàn àwọn ànábì Ọlọ́run àti ìtàn Islam. So tá bá lọ sórí ibẹ̀ láì mọ iye ọdún díẹ̀ sẹ́yìn bí ọdún kan sẹ́yìn last year sí kí n sọ wípé ìbẹ̀rẹ̀ last year sí upper last year lọ́wọ́ gbẹ̀yìn rẹ̀ a ti sọ nípa àwọn tó ní ṣe pẹ̀lú ìtàn ìgbésí ayé Rasulullah sallallahu alaihi wasallam. So ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam bẹ́nu gbọ́rù Thawr àti Abubakar As-Siddiq gbogbo ẹ̀ lásọ. Shaykh wa ń sọ ní ọ̀rọ̀ tí wọ́n wípé ṣé Abubakar ìsúnlé Rasulullah ni tí Abubakar ìsúnlé Rasulullah ní tàbí jọ kọ́wọ̀ rìn a wà sọ pé dá ẹbùkátà ká mú ìtàn wá sẹ́yìn díẹ̀ kẹ́lẹ̀ bá àmọ́ bó ṣe jẹ́. Ó ti yé nígbàtí àwọn Quraysh lẹ́yìn tó ti gbógun sí Rasulullah páwọn fẹ́ pa gbogbo òrìn àjò náà ti rìn gbogbo ọgbọ́n náà ti dá ẹni wá fẹ́ ma àwọn ìpìlẹ̀ ilé kan lọ sórí YouTube kan lọ wò AL-GHURABAA Media Productions. So nígbàtí Rasulullah sallallahu alaihi wasallam wá rí pé wàhálà àwọn Quraysh pọ̀ tí wọ́n ní àwọn mùsùlùmí lára ànábì ọkọ̀ fún wọn ní yọ̀ǹda kí wọ́n rìnrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Habasha tó ti yíò ní ọdún karùn-ún sí ọdún kẹfà lẹ́yìn ìgbédìde Rasulullah ànábì fún wọn ní yọ̀ǹda. Ìgbà táwọn Quraysh tí wọ́n rí páwọn yìí ti lọ wọ́n gbìyànjú kan lọ dá wọn padà wọ́n lọ bọ́ba Najashi ọ̀rọ̀ tó gùn díẹ̀ nífẹ̀ẹ́ lọ bẹ̀rún. Lẹ́yìn ìgbà náà tán padà tán fọgbé ète tán fi tàn wọ́n padà tán àtàrà tún ní àwọn mùsùlùmí ìlú Mákà láníyàn pé bóyá Islam ti ń rọrùn nílùú Mákà náà fi padà ìgbà tán rí pé kò rọrùn wọ́n tó padà lẹ́ẹ̀kejì. Ló ti yé ìgbà tó wáyá Abubakar As-Siddiq lọ bá Rasulullah sallallahu alaihi wasallam pé kó jẹ́ káwọn náà kú olú Mákà. Gbàtà níbi wá rí pé ìlú Madina ọ̀nà wà ń bẹ àwọn mùsùlùmí tí ń gba Islam díẹ̀díẹ̀ ń bẹ. Bayatul Aqaba al-Ula ó ti ṣẹlẹ̀ láàrin Bayatul Aqaba al-Ula sí Thaniya ànábì tí ń sọ fáwọn mùsùlùmí kan máa rìnrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Madina ló fi jẹ́ sí wípé lẹ́yìn àfáàwà Mus'ab ibn Umair tó jẹ́ Safiul Awwal fil Islam. Mus'ab ibn Umair Mus'ab lẹ́yìn tó lọ sí dáwà fáwọn mùsùlùmí ní ìlú kíni ní ìlú Madina tán pè ní Yathrib nígbà náà. Wọ́n ń pe ìlú Yathrib ní Madina lẹ́yìn ìgbà tánàbí rìnrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú náà. Yathrib náà pè nígbà náà lọ. Tó ti ẹni àkọ́kọ́ tó wá kọ́kọ́ rìnrìn àjò láti ìlú Mákà lọ ìlú Madina yàtọ̀ sí Mus'ab ibn Umair tó jẹ́ Safiu. Ẹni àkọ́kọ́ òun náà ni Abu Salama àti ìyàwó rẹ̀ Ummu Salama. Bó ti ẹ̀jà sí pé lẹ́yìn ọdún kan ni Ummu Salama tó padà lọ bá Abu Salama tó wípé jíjọ́ tí wọ́n jọ ń lọ àwọn mọ̀lẹ́bí Ummu Salama lọ dá Ummu Salama padà lẹ́yìn ọkọ rẹ̀. Àwọn fámílì Abu Salama náà wá takò pétọ̀ Salama tí ń bẹ lọ́wọ́ àwọn olùjó gbé lọ́wọ́ tẹ́bá ti máa pẹ́ gbọmọ yín sọ́dọ̀ kó bá wa gbọmọ wa wọ́n sàṣẹ ń fọ mọ́ra wọn lọ́wọ́ ní ọmọ sàpadà bọ̀ sí ọ̀dọ̀ àwọn fámílì ọkọ. Gbà tí Ummu Salama wá ń sun kó fódìdí ọdún kan tó pé báyìí ó ní àwọn èèyàn wá sọ pé ẹ wá fọmọbìnrin ilẹ̀ kéde lọ bọ́kọ ẹ̀ wọ́n wá sọ pé máa sáà máa gbọ́dọ̀ kọ ẹ ló wá lọ sí ọ̀dọ̀ fámílì Abu Salama lọ gbọmọ rẹ̀ ló sì wá padà lọ bá Abu Salama nílùú Madina. Òun àti Abu Salama wọ́n jọ rìnrìn àjò àkọ́kọ́ lọ sílùú kíni lọ sílùú Habasha ni. Wọ́n tún jọ rìnrìn àjò yìí tún lọ sílùú Madina ni. Gbéta wá lọ ń bẹ̀ náà ni wípé ìgbà tí Abubakar wá lọ bá Ànábì pé kí káwọn náà lọ sílùú Madina pé òun fẹ́ máa lọ kájẹ́ ká Ànábì ní kó ṣe sùúrù pé bóyá Ọlọ́run lè ní kó bá ẹrú Ọlọ́run bá kó lọ́lọ́ ní kó bóun kọ́ wọ̀rìn. Ìgbà táwọn Quraysh wá pinnu pé àwọn fẹ́ pa Rasulullah ó dàbí pé ó ti fẹ́ máa gùn yẹ ju báwọn ṣe lérò lọ. Wọ́n wá ṣe meeting nínú dáàrù Nadiwa ibẹ̀ náà ti ṣe meeting jọ náà lọ. Nínú dáàrù náà ti ṣe meeting kódà àwọn apá kan náà wà fún onítàn sọ wípé Iblis la'natullahi alayhi òun náà wà náà tó bá wọn ṣe meeting ní kíni ní aihatu Shaykh al-Kabir. Ó wá níwà àgbàlagbà tó ti darúgbó wọ́n ló náà bá wọn kọ́ wọ́rin bẹ̀. So Abu Lahab so òun ló wá padà mú ọ̀rọ̀ wá fún wọn pé in tó kú táwọn ó ṣe ni pé kánjẹ́ káwọn pa Rasulullah gbogbo àwọn ìdílé nílẹ̀ Mákà káwọn já ìdílé jọ káwọn pa Rasulullah sallallahu alaihi wasallam. Ìgbà tó pinnu eléyìí wọ́n wá nílẹ̀ láfẹ́ ìmọ̀jú àwọn ó ṣe báyìí àwọn ó pa Rasulullah. Má ti ń parí mítì wọn Ọlọ́run rán Jibril sí Rasulullah sallallahu alaihi wasallam
pé tọ̀ àwọn ènìyàn o wọ́n ti ń dọdẹ mí rẹ̀ wọ́n fẹ́ ṣe báyìí sí ó yá lọ sí ìlú Madina. Ànábì wa lọ bá Abubakar As-Siddiq ní ìrọ̀lẹ́ ọjọ́ yẹn Rasulullah sàṣà lọ bá kódà nínú kísọ̀ wọ́n ní Abubakar As-Siddiq sọ wípé ìrìn àbí Ànábì ṣe wá ṣàbẹ̀wò sóńdé ní wáàsì kò yà ọ́ lẹ́nu pànàbí orin wẹ́rì táwọn ọmọ ẹgbẹ́ wà lẹ́yìn sọ́látù subuhi pẹ́pọ̀ àsìkò tánàbí ìwà Ànábì ìwà ńlá jẹ́ pé Ànábì bá nǹkan kan tó pàtàkì wá ní báyìí ni Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam báyìí ni wọ́n ti sọ fún Abubakar As-Siddiq Abdullah ibn Abi Quhafa wípé ìdí táwọn torí ẹ̀wà ní tó bá ti àwọn gbéra àwọn orìnrìn àjò lọ sí ìlú Maka nínú Abubakar dùn lọ sí ìlú Madina ìlú Yathrib inú Abubakar As-Siddiq dùn gan pé alhamdulillah bó wá ní nǹkan ọgbọ̀n ó ní nǹkan ọgbọ̀n méjì kánàbí mú tó bá wù káwọn gbé dání kódà nínú kí sọ pé Rasulullah sallallahu alaihi wasallam bá jìnà jùlọ pé ó sanwó fún ni kẹ́lẹ́bà ọmọdédé Rasulullah bí ṣe tó ti yé ìgbà tí Rasulullah wá délé ó wá sọ fún Ali ibn Abi Talib ká lọ sórí YouTube ká lọ wò mo ti sọ tán bóò ní Ali ibn Abi Talib ṣe dọ́dọ̀ Rasulullah. Ali ibn Abi Talib ó dọ́dọ̀ Rasulullah sáájú kánàbí tó di ànábì lẹ́yìn gbàtà nàbí ti fẹ́ Khadija bintu Khuwailid sẹ́yìn pé láàrin Khadija bintu Khuwailid àti Rasulullah sallallahu alaihi wasallam wọ́n gbé alákọ̀tù zawjiyya ní 15 years síwájú kánàbí tó dá nàbí 15 years nájọ ni Khadija gbé pẹ̀lú Rasulullah kánàbí ò tí ìdánàbí rárá kọ́lọ̀ tó wá ránṣẹ́ sí nígbà tó pọ̀ mọ́ 40 ọdún tí wọ́n sáájú nùbú wà Rasulullah sàtẹ́nà ti mú Ali ibn Abi Talib sí wá sọ́dọ̀ nítorí pé ó náà ló lọ bá ẹ̀gbọ́n bàbá rẹ̀ Al-Abbas wípé rí Al-Abbas tàbá wo Abu Talib ó ní ọmọ tó pọ̀ ṣùgbọ́n kò sí rísíkù lọ́wọ́ ẹ̀ dáadáa jẹ́ ká ràn lọ́wọ́ kájọ mú ọmọ rẹ̀ sọ́dọ̀ ó ní nǹkan tó dáa ló sọ báyìí ni Rasulullah sallallahu alaihi wasallam ti mú Ali ibn Abi Talib sọ́dọ̀ Al-Abbas ó mú tani sọ́dọ̀ Ja'far ibn Abi Talib kí mo pé Ja'far ibn Abi Talib ó ní Al-Abbas fi sọ́dọ̀ ń tẹ̀ ló fi já sí wípé nígbà òun náà pẹ́ kó tó gba Islam bẹ̀rẹ̀ pé Al-Abbas jẹ́ tó wá pẹ́ ju ti ẹ̀ lọ tó ti yé ló fi já sí pé lọ́dún àwọn olùmọ̀dọ́ lásìn sọ wípé talent tó kọ́ gba Islam nínú Abubakar As-Siddiq àti Ali ibn Abi Talib tó ti yé tabaníká wò ní wò wípé kéèyàn máa bẹ ní abẹ́ hijiru èèyàn abẹ́ hijiru ní pé kéèyàn máa bẹ lábẹ́ ilé èèyàn kéèyàn máa gbé pẹ̀lú èèyàn báyìí ẹbí sì wà ní hadisi Umar bùnú kíni bùnú Abi Salama àbí nǹkan kọ́ ni Umar bùnú Abi Salama tó ní kuntu fi hajri Rasulillah tó pé mò ń gbé lábẹ́ Rasulillah sallallahu wa kana wọ́n ní kuntu gulama fi hajri Rasulillah sallallahu wa kanat yadi tatishu fi sahfa ẹ̀yàn tí hadisi wọn Rasulullah wá sọ pé ya gulam samillah wa kul bi yaminik wa kul mimma yalik hijiru nìyẹn kí ẹ máa bẹ lábẹ́ ilé èèyàn kí ẹ máa gbé pẹ̀lú èèyàn kan tọ́mọ́ni talent tó kọ́ gba Islam Ali ibn Abi Talib ṣáájú Abubakar As-Siddiq gba Islam láwọn afáàfi wá yẹjú ẹ̀ pé kásìkọ̀ jámà Abubakar As-Siddiq náà tó kọ́ gba Islam nítorí ọjọ́ orí àti ìfẹ́ àtàmọ́ náà ti ń bẹ pẹ̀lú rẹ̀ ló jẹ́ pé àfáà wa Al-Imam Ahmad rahimahullah rahmatan wasi'a àfáà sí wá láǹfààní pọ̀ àwọn sọ wípé nínú obìnrin tó kọ́ gba Islam alàlẹ̀ itlaq tí ó sẹ́ni kankan tó gba wájú ẹ̀ ní Khadija bintu Khuwailid ọkùnrin tó kọ́ gba Islam nínú àwọn rijal nínú àwọn àgbàlagbà Abubakar As-Siddiq ni ọkùnrin tó kọ́ gba Islam nínú àwọn ọmọ kéékèèké Ali ibn Abi Talib ni ẹrú tó kọ́ gba Islam nínú Islam onítání Zayd ibn Haritha tó yípo náà ń gbé nínú ilé Rasulullah ẹrú Khadija ni tí àbúrò bàbá rẹ̀ kan fún tó wá fún Rasulullah tó ti yé báyìí so kódà anábì ṣe tàbá ná pẹ̀lú rẹ̀ anábì pè lọ́mọ pé Zaidu bono Muhammad kọ́lọ̀ tó wá bá hukmu tàbá ná jẹ́ tó ti yé báyìí kọ́lọ̀ tó bá ìdájọ́ pé ká máa mú ẹnìkan ọmọ tí èso mìíràn lọ́mọ Ọlọ́run wá bá dájọ́ yẹn jẹ́ bí táwọn lọ́mbẹ̀ náà ni wípé báwo ni Abubakar As-Siddiq ṣe kọ́wọ́ rí pẹ̀lú Rasulullah ní tó wújú lọ́dọ̀ tiwọn tí ò sì wújú náà tà wallahi kò rújú tó ti yé in tó wá fà tó jẹ́ pé wọ́n fi jọ kọ́wọ́ rìn ó là ń sọ yìí nígbàtí
Rasulullah sallallahu alaihi wasallam wá sọ fún Ali ibn Abi Talib tí ń bẹ lábẹ́ òrùlé rẹ̀ wípé àwọn Kùráìṣì ní àwọn àmánà kan lọ́dọ̀ mi o, láńgbájá lélẹ̀ tàmẹ̀dùn lélẹ̀ kẹ́nìkan lélẹ̀ tó bá ti dá padà tán wá bá mi nílùú Madina. Tó ti yé Ali ibn Abi Talib wá sùn sórí ibùsùn Rasulullah. Àwọn Kùráìṣì tí wọ́n ń ta wọ́n fẹ́ pa Rasulullah ká lọ sínú Ar-Rahiqul Makhtum. Àfáà wa tí wọ́n kọ́ tó ti yé báyìí wọ́n kọ́ àwọn dápọ̀ àwọn 12 àwọn tí wọ́n kó wọ́rin láti wá pa Rasulullah. Abu Jahl wà nù wọn. Tó ti yé wọ́n wá dẹnu àná Rasulullah sallallahu alaihi wasallam wọ́n fẹ́ pa òjíṣẹ́ Allah. Ànábì wá fẹ́ jáde, Ànábì wá ní waja'alna min bayni aydihim shaddan wa min khalfihim shaddan fa agsaynahum fahum la yubsirun. Suratu Yasin Ànábì wá bẹ̀rẹ̀ sí ń kà. Gbàtà Ànábì máa dẹnu ọ̀tá ogun wọn ti sùn lọ, ogun ti kún gbogbo wọn lọ. Ànábì wá bu yẹ̀pẹ̀ lé wọn lórí báyìí, ó wá bù lé wọn lórí lọ báyìí. Ànábì fi wá lọ. Ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam wá lọ bá Bakr as-Siddiq wọ́n gbéra in tó bí ìrìn àjò pé Bakr as-Siddiq àti Rasulullah méjèèjì náà wà nínú Ghaar Thawr. Kìí ṣe arákùnrin tẹ́ dákọ̀ bàbá tó ti yé, kìí ṣe arákùnrin tó ti yé. Gbogbo àwọn àfáà onísírọ̀ pátápátá gbogbo ọ̀nà sọ wípé Bakr as-Siddiq ní ń bẹ pẹ̀lú rẹ̀. Báwa tí wọ́n ń tó bá ṣe ń tọ̀tàn ìbọ̀ yìí tó fi ń jọ bá ṣe sọ yìí táyì náà bá lè wá dìbẹ́ǹdì tọ̀dọ̀ tí yẹn tẹ́ dákun àwọn onífẹ́ mọ̀ sí ṣáwùṣáwì, ànífẹ́ máa fa aburú kí, ànífẹ́ máa fa aburú ká, káwọn bá yín dákọ̀ pé ń tẹ́ dákọ̀ ní kó náà bà tó máa lóko káwọn míì tí nǹkan bẹ́nu làákà ìwọ̀n náà tí wọ́n rọrùn láti gbódòdó tán bá rí káwọn náà bà máa bá yín máa fún àkiri. Ṣùgbọ́n ń tẹ́ sọ ìlàfẹ́ clear rẹ̀ fáwọn tí Ọlọ́run ti ṣàánú pẹ̀lú páwọn gbódòdó kiri kan lè bá gbọ́. Tó ti yé báyìí ní Bakr as-Siddiq ó ní wọ́n sì jẹ́ kíni ní wọ́n sì jọ wà ní wọ́n sì jọ ń kọ́ wọ̀rin. Ìgbà tí wọ́n ń lọ so kìí ṣe Bakr as-Siddiq àti Rasulullah sallallahu alaihi wasallam ni wọ́n jọ dé ìlú Madina. Ṣùgbọ́n láti ìlú Mẹ́kà lọ sí ìlú Madina lọ sí Ghaar Thawr, Bakr as-Siddiq àti Rasulullah sallallahu alaihi wasallam àwọn méjì náà jọ kú ìlú Mẹ́kà. Ó ti yé ìgbà tí wọ́n dójú ọ̀nà wọ́n lọ bá arákùnrin kan wọ́n ń pè ní Abdullah bonu Uwaykid. Abdullah bonu kíni bonu Uwaykid. Arákùnrin ṣe mùsùlùmí o, kìí ṣe mùsùlùmí, ó sì wà lórí ẹ̀sìn táwọn Kùráìṣì wà lórí ẹ̀, ṣùgbọ́n Ànábì ní àmánà pẹ̀lú rẹ̀. Kí l'Ànábì wá sí pẹ̀lú Abdullah bonu Uwaykid? Wọ́n máa ń pè ní dalilu Rasulullah sallallahu alaihi wasallam, ẹni tó ń tó Ànábì sọ́nà lórí ìrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Madina. Abdullah bonu Uwaykid yìí Ànábì wá gbé nǹkan ọ̀gùn tí Bakr as-Siddiq àti Rasulullah gùn, àwọn méjì wá gbé nǹkan ọ̀gùn méjèèjì wọ́n gbé sí ọ̀dọ̀ Abdullah ibn Uwaykid wọ́n gbé sọ́dọ̀ rẹ̀. Tó bá ti di ọjọ́ kẹta àwọn máa wà nínú Ghaar Thawr fódìdí ọjọ́ mẹ́ta làwọn fi wà ń bẹ̀. Tó bá ti wá di ọjọ́ kẹta táwọn Kùráìṣì ti lọ tán tí wọ́n ráwọn tán ti bá ti wọn lọ, àwọn ṣẹ̀wà gbéra láti bẹ̀ máa lọ sí ìlú Madina. Tó bá ti di ọjọ́ kẹta kó wá sí kíni kó wá bá wọn nínú Ghaar Thawr. Báyìí ni Abdullah ibn Uwaykid ti ṣe tó ti yé. Ànábì wá ní odidi ọjọ́ mẹ́ta nínú Ghaar Thawr. Àfáà wa Abdurrahman tí wọ́n kọ tírà Ar-Rahiqul Makhtum wọ́n l'Ànábì kún olú Mákà níjọ́ Friday, wọ́n lo Yawmul Jumu'ah, Yawmul Sabt àti Yawmul Ahad nínú Ghaar Thawr. Tó ti yé báyìí. So ìgbàtán wọ́n wà ń bẹ̀ àfáà Abdurrahman bọ́nù Bakr as-Siddiq àwọn náà wọ́n gbóúnjẹ wá fún Rasulullah. Arákùnrin kan bẹ tí máa ń bá Bakr as-Siddiq dẹrẹnjẹ, wọ́n pè ní Amir bọ́nù Fuhayra. Kí mo pè Amir bọ́nù Fuhayra. Amir bọ́nù Fuhayra yìí ní máa ń bá Bakr as-Siddiq dẹrẹnjẹ. Tó bá ti wá dẹrẹnjẹ lọ́sàn nílùú Mákà, tó bá ti wá di ọwọ́ alẹ́ yóò wá dájẹ́ wá sí inú Ghaar Thawr yẹn láti wá fún Ànábì ní kọ́bárùn tí ń lọ nílùú Mákà. Bẹ́ẹ̀ náà ni Abdurrahman bọ́n Abi Bakr òun náà máa ṣe kí ni yóò máa fi tí kọ́ nǹkan tí ń ṣẹlẹ̀ nílùú Mákà báwọn Kùráìṣì ṣe ń dámọ̀ràn nípa Rasulullah. Wọ́n sì dámọ̀ràn, wọ́n kéde nílùú Mákà wípé ẹni yóò bá ilé mú Rasulullah wá tó fà wá báyìí, owó tó máa ń san fún díyà pẹ́nìkan pààyàn owó ẹ̀jẹ̀ ni wọ́n san fẹ́ nìyẹn. Tẹ́ni bá tó wá mú Bakr náà papọ̀ mọ́ ojú owó ẹ̀jẹ̀ méjì tó wá pẹ́nìkan ló mú ẹyọ kan wó fún. Tó ti yé báyìí Abdurrahman
bon Abi Bakrin oníwà máa sọ fún wọn nínú Ghaaru Thawr wípé báyìí ní lọ o. Ìgbà tó wá díjọ́ kẹta tó ti yé Abdullah bọ́nà Uwaykik ó wá gbé àpòmí wọn nǹkan ọ̀gbọ́n wá gbé bá wọn nínú Ghaaru Thawr tó ti yé. Bákan náà Amir bọ́nà Fuhayrah tó jẹ́ olùbá Abubakar Siddiq dẹrẹ́jẹ̀ tó ti yé báyìí òun náà wá bá wọn àwọn mẹ́rin náà kò nínú kíni nínú Ghaaru Thawr tí wọ́n lọ sí ìlú Yathrib jọ́nà lọ kìí sí Ànábì àtàbákẹ́ nìkan àwọn mẹ́rin gbogbo táwọn sọ yìí akàntún sọ́ntorí ọ̀rọ̀ tẹ́ gbé wá ni eléyìí ti wà nínú social media lórí gúúpù wa lórí YouTube wa AL-GHURABAA media productions kálọ́ máa wo àwọn ọ̀tàbá ti tò wá síbẹ̀ àárí gbogbo ẹ̀ náà ń bẹ̀ tàbá ń gbọ́ díẹ̀ bọ̀ tó ti yé báyìí ṣùgbọ́n torí ìtẹ́ sọ yìí Ọlọ́run fẹ́ jẹ́ kí òdodo ọ̀rọ̀ yìí dé ti gbọ́ àwọn èèyàn náà ni tó ti yé so àwọn mẹ́rin náà gbéra láti nà Ghaaru Thawr Rasulullah sallallahu alaihi wasallam Abdullah bon Abi Quhafa Abubakar Siddiq ó jẹ́ méjì Abdullah bọ́nà Uwaykik tó jẹ́ ẹni tí wọ́n fi nǹkan pamọ́ sọ́dọ̀ rẹ̀ tó jẹ́ dèdílù Rasulillah onímọ̀nà bí ìrìn àjò láti ìlú Mákà lọ sí ìlú Yathrib ẹnìkẹrin oníẹnìkẹni Amir bọ́nà Fuhayrah tó jẹ́ ẹni tí ń bá Abubakar Siddiq dẹrẹ́jẹ̀ àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà gbé láti ìlú Ghaaru Thawr tán fi lọ sí ìlú Yathrib jọ́nà lọ àwọn mẹ́rin tó ti lójú ọ̀nà Abdullah bọ́nà Fuhayrah Abdullah bọ́nà Uwaykik oní wa máa darí Rasulullah pé bá ti rìn ní hátà níjọ́ kan lórí ìrìn àjò yẹn arákùnrin kan pàdé Abubakar Siddiq so Abubakar wa ń bí léèrè pé kó fáwọn ní bí abí wàrà kíní kan arákùnrin wa ń bi Abubakar Siddiq lè pé man hadha rajul tààrà arákùnrin yẹn ó wá sọ yé pé òní tí ń tọ́ mi síta òní tí ń tọ́ mi lọ́nà òní tí ń tọ́ mi sọ́nà arákùnrin gbọ́ yé wípé Rasulullah ní ń tọ́ Abubakar Siddiq lọ́nà lọ sí ọ̀nà Madina tó bá Abubakar ò mọ̀nà ṣùgbọ́n nǹkan tí Abubakar gbà lérò torí pé kò fẹ́ sọ òun ni wípé ẹni tí ń tọ́ mi sọ́nà lọ síwájú Allah ọba Ta'ala eléyìí ni wọ́n pè ní Tawriya nínú bàlágọ̀ wọ́n pè ní Tawriya nígbà tá a bá rí pé àṣírí kan bẹ táàtì ìfẹ́ jẹ́ káwọn èèyàn máa ń pa rẹ̀ a sì fẹ́ parọ́ gẹ́gẹ́ pé Islam ò fẹ́ ká parọ́ a wá sọ ọ̀rọ̀ kan tí ó máa túmọ̀ méjì ọ̀rọ̀ ẹyọ kan yóò máa mú túmọ̀ méjì wá ẹni tá à ń bá sọ ọ̀tọ̀ ni tí ó gbọ́yé àwa tá à ń sọ ọ̀tọ̀ ni tá a gbà lérò yẹn náà pè ní Tawriya ó ti bá náà pè ní Tawriya tó àpẹẹrẹ rẹ̀ pọ̀ gan nínú ẹ̀sìn tá a lè máa mú wá fún wa ó pọ̀ gan dáadáa tó ti bá ìṣùgbọ́n ká lè ráyè lọ bí tá à ń lọ gan so àwọn mẹ́rin ni ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam ní ìrìn àjò lọ ó dáwọn nǹkan tó ṣẹlẹ̀ nínú àwọn mùjísà ti ṣẹlẹ̀ Ummu Ma'bad ká lọ wọnú sílẹ̀wọ̀ tí mo ti sọ tẹ́lẹ̀ àárín bẹ̀ Ummu Ma'bad tí ó tánàbí ní kó fún ní wàrà tó ní kò sí wọ àwọn ẹran ńlẹ̀ ẹyọkan tó wà ní ẹ̀ ti wù ọ ní àníbí ìṣẹ́ ó lè fún mi láàyè kí n fún wàrà kò sí nǹkan kan àníbí ní kó fún mi láàyè ó lò dàn fún ó àníbí sì fọwọ́ pa wàrà ọ̀yàn ẹran tó ti gbẹ tí ò sí nǹkan lára rẹ̀ ọ̀wàrà sì ń jà lára rẹ̀ ó ti báyìí bọ́bí tá a fẹ́ lọ́mbẹ̀ ni wípé nígbà tó yà ànábì dé Kùbá lánàbì lo àwọn apá kan náà lọ pé ànábì lo bí 10 years àmì sọ pé jù bẹ́ẹ̀ lọ 10 days half one ànábì lo 10 days ní Kùbá ló ti yé ànábì lo 10 days ní Kùbá àwọn kan ní kò tó bẹ́ẹ̀ bí ọjọ́ mẹ́ta àwọn kan ló jù bẹ́ẹ̀ lọ ìgbà tí Rasulullah sallallahu alaihi wasallam dé Kùbá tó ti yé ó kí sọ láti dún wọn àndẹ̀ mẹ́sìlú àkọ́kọ́ táwọn máa kọ́ ìjọ náà àní àwọn àjò lànàbí kọ ó fi mọ́sálásí lélẹ̀ tí wọ́n kọ́ síbẹ̀ tó ti yé báyìí ṣùgbọ́n lànàbí ti rìn kò báyàn lànàbí wà tí àáfàá wa Aliyu bin Abi Talib fi wá bá Rasulullah ní Kùbá sẹ́wọ̀n pé kò bá nàbí kúrò nílùú Mákà níbo ló wà ó wà nílùú Mákà ó ń fún àwọn èèyàn ní àmánà tí ànàbí fi sí lọ́wọ́ kókó máa bá mi dá padà fáwọn tí wọ́n ní àmánà yẹn kò bá nàbí gbéra ṣùgbọ́n kó òun àtànàbí jọ jẹ́ lu Yathrib ní tààkùn sí Madina ó túnmọ̀ sí fáwọn mẹ́rin jẹ́ lu Yathrib àwọn márùn-ún tó ti yé báyìí tábà ń gbọ́ ìtàn wípé Rasulullah tàbákì gbéra wọ́n lọ sí ìlú Madina kì í sáwọn méjì nìkan náà lọ àwọn tó gbéra láti inú Mákà dénú Ghaaru Thawr àwọn mélòó ni àwọn méjì Abubakar àti Rasulullah sallallahu alaihi wasallam tí àáfàá wa Shaykh
Habeebullah bọ́nà Abdullah al-Ilori tí wọ́n sọ wípé Rasulullah àti ẹnìkan ni pé kìí ṣe Abubakar so ẹ ṣí tó ti yé ní sí ẹ ṣí tó ti yé báyìí so kí ara kó bá tún yí ṣe so mistake wà ń bẹ̀ ni tó ti yé báyìí so báyẹn kọ́ ló ṣe lọ èyí tí tán gbé wá náà nípa Abubakar As-Siddiq ni olówà pẹ̀lú Rasulullah sallallahu alaihi wa sallam nínú Ghaar Thawr tó ti yé ìgbà tán jọ wá fẹ́ jáde láti ibẹ̀ tán fẹ́ gbéra àwọn mẹ́rin ni wọ́n gbéra Abdullah bọ́nà Uwaike àti Amir bọ́nà Fuhaira ó jẹ́ méjì Abubakar As-Siddiq ó jẹ́ mẹ́ta Rasulullah sallallahu alaihi ó jẹ́ mẹ́rin ìgbà tí wọ́n wá padà dé Kúbà tánàbí lu àwọn ọjọ́ kan ń bẹ̀ Ali ibn Abi Talib náà wá padà bá níbo ó padà bá ní Kúbà ó wá túmọ̀ sí páwọn márùn-ún náà láti Kúbà lọ sí ìlú Yathrib tó di Madina lónìí so ilé ní ìtàn tí ó lálàáfíà tó já sí pé kò ní ìdíkásẹ̀ ẹ̀dára wa láàmú ká tó rí rútàn tá a sọ yìí lọ́pọ̀lọpọ̀ àwọn tíra àwọn ò ní ṣe ìṣàrọ̀ yìí lọ síbi tíra kan ní pàtó gbogbo tíra ayé tí bá ti ń sọ nípa àtàn tó bá gbé wá dáadáa yóò sọ wọn abúbá ti sọ ìlú kódà Mukhtasaru Siratu Rasulillah tàbí Mukhtasaru Siratu Nabiyyi tí a Shaykh Muhammad bin Abdul Wahhab ṣe kí náà pé wọ́n lè Mukhtasaru pé tíra ta fẹ́ kọ́ yóò afẹ́ kọ́ nípa ìtàn ànábì òṣùpá afẹ́ sí kíni afẹ́ jẹ́ kọ́rọ̀ wa mọ̀ níwọ̀nba àáfà ò sí kíni ìwòsàn ìmọ̀ mẹ́nuba àáfà sọ kíni wọ́n mẹ́nuba gbogbo ẹ̀ tó ti yé ní ìsìn so eléyìí ni àlàyé tó clear lórí nǹkan tí àáfà sọ a lè máa wò pé tábà bá sọ tí wọ́n sọ tí wọ́n torí ìtànbọ̀gbó tí wọ́n dárúkọ ẹni tí wọ́n dákọ tó léwa kún ni nínú ẹ̀sìn wa àbí kò léwa kún ẹ̀kẹ́lá burú tó wá mú bẹ́sìn wa ó máa burú bẹ́sìn torí wípé lónìí báyìí tó máa sọ wípé Abubakar As-Siddiq kan ló wà ní Ghaar Thawr pẹ̀lú Rasulullah sallallahu alaihi wasallam bí ìgbà pé yẹn dẹta kùté lẹ̀ nìyẹn wọ́n ti dẹta kùté lẹ̀ sàmùjọ́ tó yìnbá dẹta kùté ojú ẹsẹ̀ kan lóòdù pé kó mú ẹranko náà gbọ́ ló ti báyìí ó lè dúró ti tàkùté lọ́hùn kò sì expect kó mú ẹran lójú ẹsẹ̀ ó dẹ́lẹ̀ ó wà ṣeré lọ tó ti báyìí ó wà padà wá wò tàkùté ni kó mọ́ lọ já sí wípé wọ́n ti níbi tá ń lọ so ọ̀nà tí láti wá débẹ̀ yẹn oníkan ọkọ̀ ṣe kí nìkan ọkọ̀ ṣe járíhù Abubakar As-Siddiq wípé kò sínú Ghaar Thawr pẹ̀lú Rasulullah tó ti yé báyìí so wọ́n kọ́ jẹ tàkúté lẹ́nu táwa ti wá gbà tá a gbà pé bó ṣe rí nù tá a dákẹ́ lórí ẹ̀ tá a sọ̀rọ̀ ní tí ó tẹ̀yìn ẹ̀ jáde náà ni wípé kágbádà rí ìtàn míì tí ó wà padà sọ̀rọ̀ nípa Abubakar As-Siddiq tá a wà nílé ìjàmọ́ pé ti bá sọ́njọ́ kìíní àná pé kò bá rìn sèbára rẹ̀ ní tí ó jẹ́ kẹ́ ìmọ̀ pò tọ́ ni bàwá lè tètà pé lè lónìí kẹ́lẹ́ bá mọ̀ pé àsàmẹ́ǹtì yóò tí tí ṣe kíni tí ìwọ́ọ̀kì ẹ̀ dáadáa ẹ lọ tún ara mú dáadáa ló ti báyìí ẹ lọ tún ara mú dáadáa so ìtàn tó clear ń bẹ̀ ẹni tán wá dá akọ yìí kódà ẹni tí wọ́n dá akọ yìí ìtàn padà gbé wá wípé ẹni ẹnu àwọn tó kú nínú àwọn sẹ́ńtírì táwọn ń lò sẹ̀mí lọ́wọ́ láìpẹ́ yìí nílùú kan tí wọ́n sì tún dá akọ lù náà so tẹ́lẹ̀ pé bá ń ka àwọn ọ̀rọ̀ àwọn philosophy tẹ́ bá ń ka àwọn ọ̀rọ̀ orientalist tẹ́lẹ̀ pé àwọn ìmọ̀ geography lẹ́ bá ń gbé kiri kò yẹ kẹ́ gbé wọnú Islam àwọn ọmọ yìí náà máa ń ṣe àwọn èèyàn láǹfààní àwọn láwọn afẹ́ẹ̀sìn tó ti lọ lánàá tó yẹ pé àwọn náà láwọn ọmọ tó ṣe báyìí tó yẹ pé wọ́n fi ṣe khidima fẹ́sìn ni ìwé ẹ̀ náà nínú Qayyim tó kọ Tibu Nabawi tó ṣe báyìí wọ́n fi ṣe khidima fẹ́sìn ni tó ṣe báyìí ìwé náà nínú sínà tí wọ́n ṣe àwọn àwádìí nípa àwọn àmà ìmọ̀ sáyẹ́ǹsì lóde òní táwọn lò àwọn yẹn náà ti gbìyànjú ẹ̀sẹ̀ yìí wọ́n fi ṣe khidima fẹ́sìn ni ẹ̀yẹ́ wọ́n wá fi ìtàn yẹn má fi bẹ̀sìn jẹ ẹgbẹ́ ìtàn gẹ́gẹ́ bí tàn ṣe gbé wọ́n ní ẹni tí ó bá bá yín ló kọjẹ́ ní máa ń sọ ní máa ń kíyàn ní kíkòkè ló ti bẹ̀ Abubakar As-Siddiq òun ló kọ́ wọ́rí pẹ̀lú Rasulullah kódà nígbà tí wọ́n ń lọ kán tó dénú Ghaar Thawr tí wọ́n ń lọ tí ìtàn dé bá arákùnrin kan tán pè ní Suraqa bun Malik tó ti arákùnrin nígbà tí ìtàn dé wá bá wípé ẹnìkan lọ sí ìdí Kaaba Suraqa bun Malik mẹ́pẹ̀ láwọn èèyàn ní Kaaba arákùnrin wa ni mo rí Abubakar As-Siddiq àti arákùnrin bí àtàn pè ní Sọ́bíù gbòsòmọ́ sọ́bì fún àjò ní pé sọ́bì ní ẹjọ́ ẹ̀kọ́ fi ẹ̀sìn kánlẹ̀ táwọn èèyàn sí láwùjọ ó wá mú ẹ̀sìn mí lẹ̀sìn wọn náà pè ní sọ́bì wù àwọn Kùrẹ́ṣì máa ń pè ànábì ní sọ́bì wù pé alákatakítí ẹ̀sìn tó gẹ́sìn ní ìmú wá yàtọ̀ sí ìtawà Johnson tó ti yé nìsín
ẹ̀yẹn lòun rí kódà ìgbà pa wọn náà lọ. Suraka ibn Malik wá sọ pé ìgbà tí ó ń júwe ẹni tó rí yẹn ó ti mọ̀ pé Rasulullah ni àti Abubakar Siddiq, ṣùgbọ́n òun wà fẹ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé òun fẹ́ dẹ wọ́n láti lọ mú wá kò lè bá gba ẹ̀bùn tí kò wẹ́ ṣìdé tán sí kéde tán ti kéde rẹ̀. Ó lóun wá jókòó láàrin wọn òun pẹ́ díẹ̀ dáadáa, lẹ́yìn náà bó ṣe dìde lòun bá gba nílé lọ. Òun wá sọ fún ìyàwó pé akókò ń gbé ẹṣin jáde sáì síta, òun wá lọ kó nǹkan ìjà òun kó kọ́rùn láti lọ bá Rasulullah kóun lè sẹ́rí ẹ̀ padà wá sí ìlú Mákà, kóun lè bá gba owó ẹ̀jẹ̀ owó díyà tí wọ́n ṣàjẹ́ ń pàwọn òfin tó bá mú Ànábì àti Abubakar Siddiq. Tó ti yé báyìí ẹ̀yìn táyìn ń sọ ìsọ́mọ Mákà ni sógbèlú Mákà ni kí àwọn Kùrẹ́ṣì tó sọ wípé ní wọ́n lè mú Rasulullah àtẹnìkejì rẹ̀, èyí wọ́n sọ wípé sọ hípùn bẹ́ẹ̀ yẹn kò túmọ̀ sọ abẹ́. Tó ti báyìí ìdíkọ́lá lè sọ híbi yìí la tahzan inna Allaha ma'ana. Wọ́n ní sọ hípùn bẹ́ẹ̀ yẹn pé kò túmọ̀ kí ni sàbẹ́. Lóòótọ́ ni sọ́híbù tó bá ní sọ́híbù kò túmọ̀ pé sàbẹ̀, ṣùgbọ́n mọ̀stọ́láhù tá máa ń sọ pé sọ̀hábì sọ̀hábà tá máa ń lò fáwọn sàbẹ̀ Ànábì mọ̀stọ́láhù ni, ṣùgbọ́n sọ́híbù ó máa túmọ̀ kí ni sọ̀díq ọ̀rẹ́ èèyàn, rọ̀fíq olùbánikọ́wọ̀rìn. tó ti báyìí zemilu akínyẹgbẹ́ èèyàn, gbogbo túmọ̀ yá ló túmọ̀ sí kí ni sọ́híbù, gbogbo ẹ̀ ló túmọ̀ sí. tó ti báyìí nítọ́lọ́ ń gbálẹ̀ owó mẹ́rin sí pé sáàbẹ̀ nítọ́lọ́ ń gbálẹ̀ owó ni pé nígbà tí ọ̀rẹ́ rẹ̀ tán jọ rin ìrìn àjò tí ń sọ fún wípé àwọn ẹni yìí mà ti wọ́n mọ̀ rí wa àyà mi mà ń jà, ó ní kí ni la tahzan inna Allaha ma'ana, má bẹ́ẹ̀ wo Ọlọ́run bá pẹ̀lú wa. tó ti báyìí ìgbà tí Suraka ibn Malik tó wá ń lé Rasulullah, Abubakar Siddiq nínú ẹ̀rí mi tó yẹ kẹ́ bàbá Bakr ni o pẹ̀lú ẹni tẹ́yìn tá a kọ yẹn pé wà nù gbọ́rù Thawr pẹ̀lú Rasulullah kò sí trace délùú Mákà tó gbé kìí sọ̀rọ̀ Mákà. tó ti yé báyìí kò sí trace délùú Mákà, inú gbọ́rù Thawr nìkan lẹ́tí lè máa dá ọkọ̀ rẹ̀ lé dápọ̀ pé ọmọ agbólé bíbá nínú Mákà. tẹ́bá sì fẹ́ ìtàn wípé bóun ni Abubakar ṣe jẹ́ ọmọ agbólé ibo ni àwọ̀ sọ fún yín, torí pé àwa ti sọ ní nígbà tá à ń sọ ìtàn àwọn ìyàwó Rasulullah sallallahu alaihi wasallam, mo ti sọ ìtàn Aisha bintu Abi Bakr, mo sọ bó ṣe jẹ́, mo sọ bí Abubakar ṣe tán, bí wọ́n ṣe padà lọ pàdé ní fámílì Rasulullah sallallahu alaihi wasallam, gbogbo ẹ̀ lásọ kìí ṣe tàn òní. tó ti yé nìsín. so Abubakar Siddiq wá rí Suraka ibn Malik tí ń bọ̀ lẹ́yìn, ó ti fẹ́ súnmọ́ wọn tán báyìí ni Abubakar Siddiq bá tẹ̀sẹ̀ mọ́ ní pẹ̀lú nǹkan àgùn rẹ̀. Abubakar sára ń bọ̀ díẹ̀ díẹ̀ ń tẹ̀ kó wá ń sọ pé ìwé ti sáàlà Abubakar Siddiq ẹ̀ Suraka ibn Malik mà nìyẹn, tó báyìí káwa mọ́ yóò mọ̀ ṣe síwáń sùtà. Ànábì ní kó fọkàn balẹ̀, fàdá Rasulullah sallallahu alaihi wasallam báwò bẹ́ẹ̀ náà mi ti ń bẹ̀ lọ́n ó ṣe dùá. ó kú díẹ̀ kí Suraka ibn Malik bá Rasulullah, báyìí ni ẹsẹ̀ ẹsìn rẹ̀ méjèèjì bá wọlé wájú, ẹsẹ̀ ẹsìn rẹ̀ méjèèjì wọlé wájú. ó wá sọ fún Rasulullah pé qad alimtu ya Rasulullah pé fa'ala Allahu àdìhí li sababi du'aika, pé mo ti mọ̀ pé àdúrà tó ṣe lọ́lọ́run fi torí ẹ̀sìn nǹkan yá bá mi fẹ́ lọ́n kọ́lọ́run jẹ ẹsìn padà, òun ó sáájọ́ pé òun ó sì ẹ̀rí àwọn Kùrẹ́ṣì padà lẹ́yìn ìrìn òun jẹ́ kan sí ọ́n sùtà. báyìí lànà mi ṣe bẹ́ẹ̀ lọ́run ẹsẹ̀ ẹsìn rẹ̀ wá ta padà. kódà ó padà gba lẹ́tà lọ́wọ́ Rasulullah sallallahu alaihi wasallam, mi kọ lẹ́tà fún lẹ́tà yóò padà mú wá ní Fatihu Mákà. pẹ̀tẹ́lá Suraka ibn Malik ó padà mú wá ní Fatihu Mákà, tó padà mú lẹ́tà yẹn wá fájọ́ tó àdá ní ìjọsìn ìjọ náà lọ sallallahu alaihi wa sallam. so eléyìí ni díẹ̀ nínú ta lè sọ tí ó máa jẹ́ ọ̀rọ̀ fáwọn tó ń fẹ́ òdodo, tí ó sì máa jẹ́ ìmọ̀lẹ̀ fáwọn tó ti kó sínú òròjú, bákan náà tó sì máa jẹ́ ìpinnu-padà kúrò níbi ìfẹ́ inú fún àwọn tí ọ̀rọ̀ tẹnu wọn jáde, torí pé fẹ́ ńlá lè kéré sí tàbí ká fún wọn ó dérò pé àṣìṣe ni, ṣùgbọ́n tá a fi mọ̀ pa àṣìṣe ni pé tán bá lè bọ́ ọ̀tà padà láti jẹ́ kó clear sí wa wípé ìtàn ti yé àwọn mistake ni. Abubakar Siddiq àti Rasulullah sallallahu ni wọ́n jọ wà nínú gáàrù Thawr, kìí ṣẹlẹ̀ mí. abẹ́lẹ́ ọ̀tọ́ la rẹ̀ dájú lọ kí ó ṣe àtúnṣe ẹnì kọ̀ọ̀kan wa, abẹ́yìn náà ní ẹ̀mí kí wọ́n jẹ́ ká yẹ sẹ́kó lórí ìdáyà náà.
abẹ́ nínú àánú ẹ̀kúnmọ̀ jẹ́ àyẹ̀sẹ̀ kó nínú ìsìlámù náà abẹ́ náà nínú àánú rẹ̀ Ramadan tá wà ní ẹ̀kúnmọ̀ sí ní àsìmọ́ fẹ́nu kọ̀ọ̀kan gbogbo wa ti pàdé lọ́dún yìí bẹ́ẹ̀ láti pàdé lọ́dún tó kọjá lọ ọdún tí ń bọ̀ náà abẹ́ nínú àánú ẹ̀ jẹ́ àtúnyẹ pàdé láyé tó tún dájé léyè lọ wala hawla wala quwwata illa billahil azim. Ṣáájú kí n tó parí àmánátù ìlmíyà ni àmánátù ìlmíyà ní ìjẹta tí ìbéèrè kan wáyé nípa Kulthum àti Umar ibn al-Khattab radiyallahu ta'ala anhuma tí wọ́n pé ṣé Kulthum fẹ́ Umar ibn al-Khattab ní bẹ́ẹ̀ ni torí pé ní àwọn ìyàwó Umar ibn al-Khattab Kulthum wà ní ṣùgbọ́n ìtàn tí ó jẹ́ wa pé Kulthum tó jẹ́ ìyàwó Umar ibn al-Khattab òun náà ni Kulthum tí Fatima bintu Rasulillah tó bí fún tani Ali ibn Abi Talib. Ó túnmọ̀ sí pé nínú àwọn àhàfíìdù Rasulillah ó ní Umar fẹ́ nínú àwọn ọmọdé àwọn ọmọ Rasulillah ó ní Umar padà fẹ́ kìí ṣe Kulthum tó jẹ́ obìnrin ẹlẹ́ẹ̀kejì nínú àwọn obìnrin mẹ́rin Rasulillah. Ó ti rà tàbí ẹlẹ́ẹ̀kẹta ipò kẹta ní Kulthum wà àgbà pátápátá wọn òun náà ni Zainab bintu Muhammad ẹni tó tẹ̀lé ni Ruqayya bintu Muhammad ẹni tó tẹ̀lé òun náà ni Kulthum bintu Muhammad ẹni tó wá láàsì nínú àwọn obìnrin òun ni Fatima bintu Muhammad sallallahu alaihi wasallam. Ó ti yẹn sí so abẹ́lẹ́ tó láàrin dàbí lọ kí ó sàlẹ̀ ọ̀pọ̀ kan wá. Wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh.